a lọ ra nǹkan ni wọ́n bá ní kí n drive. Mi ò mọ̀ pé àwọn SARS wọ́n dúró síbi kan. Bá ṣe ń lọ ra nǹkan báyìí bí àwọn SARS ṣe dá wa dúró nìyẹn. Lọ́ bá ń bi mí pé ṣé how old are you? Mo ní 19 years ni mi ò mọ̀ parọ́ age mi. Lọ́ bá ní o jọmọ 19 years. Mo ní sir 19 years ni mí. Bí officer Puyo àwọn náà claim officer. Wọ́n dẹ̀ ṣe officer legit, fake officer ni wọ́n. Inú skit ló ti máa ń ṣe officer. Wọ́n ṣe correct officer. Lọ́ bá ń fi uniform tó fi ṣe skit. Lọ́ bá fi àwọn SARS. Ní SARS ò bá gbà wọ́n lọ ní wọ́n máa gbé wa lọ police station kan ní Sango. Moondew TV, showcasing African entertainment. Moondew TV, showcasing African entertainment. Orúkọ mi ò fi bẹ́ẹ̀ pọ̀, ó dẹ̀ dùn gbọ́ létí. Orúkọ mi ni Faruq Buari Ọlájúwọ̀n tí àwọn èèyàn mọ̀ sí Jaymaka. Ẹ dẹ̀ máa ṣì Buari tèmi, ẹ máa ṣì mọ́ tẹlùmí o. Buari tèmi Buari, tèmi ò ní H nínú. Ẹ ṣé. Nickname mi, àwọn náà mo ti ní nickname tó pọ̀, but èyí tí mò ń lò nísìnyí ni Jaymaka. So nígbà tí mo wà ní kékeré, èyí tí àwọn òbí mi máa ń pè mí, èyí tó fún mi ni JJ. So ìgbà tá a bẹ̀rẹ̀ skit ní inú pandemic yẹn pẹ̀lú àwọn àbúrò mi tí a pè channel wa ní FMQ Brothers. So mo sọ JJ yẹn di FMQ JJ, àbí àwọn ẹlòmíín náà wọ́n máa ń pè mí ní JJ of FMQ. So nígbà tá a ti ń ṣe yẹn lọ, ni mo bá ní ó yá mo fẹ́ máa ṣe macaroni kékeré torí mo like video Mr. Macaroni. So mo ní kí n náà máa ṣe macaroni kékeré. So nísìnyí náà tá a ti wá dé stage yìí báyìí sìn, mo rí pé mo ti dàgbà díẹ̀, bóyá mi ò fẹ́ ṣe macaroni kékeré, but mo sì like orúkọ yẹn. So nínú JJ tó ti ń pè mí láti kékeré, mo yọ J níbẹ̀. So pẹ̀lú Maka tí ó wà lẹ́yìn Jaymaka tí mò ń jẹ́ ń sí láti macaroni kékeré mi. So kì í ṣe combine ní papọ̀ ní Jaymaka, lórúkọ mi ṣe wáyé ni. Èmi ò mọ̀lé délédélé bẹ́ẹ̀ bọ̀. Mo mọ̀ pé tó bá ní ká fill form pé bóyá a fẹ́ ṣe bank, a fẹ́ ṣe exam kan, kí ni state of origin, Kwara State máa fi síbẹ̀. But mi ò mọ̀ deep down bí mi ò mọ̀lé tán, but mo ṣáà mọ̀ pé Kwara State ni mo ti wá. Ọjọ́ orí mi, ọmọ kékeré ni mí, mi ò tí dàgbà rárá. 18 tí àwọn olóyìnbó máa ń pè ní 18 years, ọmọ ọdún 18 ni mí. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, mi ò dàgbà rárá, so mi ò tí ní iṣẹ́ kan tí mò ń ṣe àfi acting yìí tí mò ń ṣe lẹ́gbẹ̀ẹ́ school tí mo ṣe ń lọ. So acting náà bí profession náà ni, so mo kàn lè ní acting profession mi ni for now, but tí n bá ti parí school, ó ní àwọn nǹkan tó ń wù mí náà kí n máa ṣe. Skit maker ni mi ò ṣe eré orí ìtàgé. So àwọn videos tí máa ń ṣe kò ju bí 3 minutes sí 4 minutes lọ. So nísìnyí báyìí tí n ṣe ti dé láti school, mo ti ṣe àwọn fídíò kọ̀ọ̀kan tí nínú ẹ̀ bí 2 sí 3 ti jáde lórí Moondew TV. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wò, kẹ́ like, kẹ́ subscribe. So
kí n tó dẹ̀ padà lọ sí school a máa ṣe àwọn fídíò kọ̀ọ̀kan ó sì máa jáde lórí Moondew kẹ́ bá wa wò. So tí n bá ti padà lọ sí school àwọn olólùfẹ́ wa àwọn supporters wa wọ́n máa rí nǹkan wò kí n tó tún dé padà sí Nàìjíríà láti school. So mo fẹ́ try láti make sure pé mo ṣe fídíò as much as possible tí àwọn supporters wa máa rí wò. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, student ni mí, mo ṣe ń kàwé lọ́wọ́. Acting ó kọ́ jẹ́ nǹkan tó wù wá ṣe. Ní ìbẹ̀rẹ̀ gan ìgbà tá bẹ̀rẹ̀ àwọn parents wa wọn ò fẹ́ ká ṣe, but nígbà tí pandemic dẹ̀ ti mú wa mọ́lẹ̀, a bá lọ bí wọ́n pé ṣá lè ṣe kíní ó wù wá ṣe. Wọ́n ní okay, go ahead. Ìgbà yẹn ni FNP Brothers tí èmi àti àwọn àbúrò mi ìgbà yẹn ló bẹ̀rẹ̀. So nísìnyí báyìí mo ṣì wà ní school. Èyí tó kọ́kọ́ gbé wa jáde gangan ni Don't Leave Me challenge. Nígbà yẹn náà nínú pandemic yẹn náà ni a rí pé challenge yẹn ó ń go viral gan tí a kàn rí àwọn èèyàn tá máa wọ́n ṣe left and right. Àwọn náà ní ká gbé kámẹ́rà ká tiẹ̀ ṣe nǹkan. Padà yẹ ṣe ó dẹ̀ go viral tí àwọn ẹlòmíì gan tí wọ́n ṣe compilation gbogbo fídíò yẹn wọ́n fi tọ̀dọ̀ wá sínú ẹ̀ náà. What is this? Can. What did I write here? D. Does that make it? Can. Don't go, don't leave me. Share some, I need more. What is this? Can. What did I write here? Ada. Does that mean? Canada. Don't leave me. Share some, don't leave me. What am I feeling? Code. What is this? Stone. Does that make it good? Don't leave me. I need more. What is this? Ice. What is this? Cream. Does that make it? Ice cream. Don't leave me. Pẹ̀lú èmi ìtàtúnṣe lẹ́yìn ẹ̀ Charlie ìyẹn náà go viral gan. It's like Charlie. I'm Shut, I'll slap you, And the door are closed. I hope it's clear that it's banking us. It's clear. Kim is banking. Hey, Kim, don't prank. Kim, don't prank. You went now. Hey, QM. Why is this happening now? Why is this happening? Fídíò méjì yẹn ló gbé wa sáyé. Nǹkan tó bẹ̀rẹ̀ fan base wa nìyẹn. Onígbà kan ìgbà yẹn bí 16 years ni mi ò ní driver's license nígbà yẹn. So èmi àti uncle mi kan Officer Kuyo a lọ ra nǹkan ní time ọdún time iléyá a lọ ra nǹkan ni wọ́n bá ní kí n drive. Mi ò mọ̀ pé àwọn SARS wọ́n dúró síbi kan. Bá ṣe ń lọ ra nǹkan báyìí bí àwọn SARS ṣe dá wa dúró nìyẹn. Wọ́n bá ń bi mí pé ṣé how old are you? Mo ní 19 years ni mi ò mọ̀ parọ́ age mi. Wọ́n bá ní o jọmọ́ 19 years. Mo ní sir 19 years ni mí. Bí Officer Puyo àwọn náà claim officer. Wọ́n dẹ̀ ṣe officer legit fake officer ni wọ́n. Inú skit ló ti máa ń ṣe officer. Wọ́n ṣe correct officer ló bá ń fi uniform tó fi ṣe skit ló bá fi àwọn SARS ní SARS ò bá gbà wọ́n lọ ní wọ́n máa gbé wa lọ police station kan ní Sango láti mainland ní side Ayọ̀bọ̀. Wọ́n fẹ́ rù wá lọ Sango. Ìṣe pé dáàdì mi yẹn wọ́n ti dá wa dúró lọ́nà. Ó sọ fún wọn pé 19 years ni mí. Wọ́n dẹ̀ ti ká mi pé mi ò ṣe ọmọ 19 years. Ìgbà yẹn ìgbà tí dáàdì mi wá bá mi ní ibẹ̀ yẹn lọ tó fi wálẹ̀ a dẹ̀ sanwó fún wọn ni wọ́n fẹ́ gbọ́ nǹkan.
kí àwọn olólùfẹ́ wa kó máa retí fídíò tó pààyàn lẹ́rìn, àwọn videos tá ti ṣe sílẹ̀ tí a máa upload sórí Moondew TV, kó máa retí ẹ̀. So a dẹ̀ ti ṣe videos pẹ̀lú àwọn star orí ìtàgé náà bíi Àtòríbẹ́wù, Sunday Jàpó, Fẹ́mi Araba. So ó yẹ kẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ pé tí àwọn people yẹn tó fi lè wà nínú fídíò yẹn ó máa dùn gan, ó máa láàrin. So kẹ́ bá wa wò. A dẹ̀ ṣe máa drop àwọn kan, a ṣe máa ṣe àwọn kan tá máa drop fún ìgbà tí máa fi lọ school, torí mi ò ní sí around láti máa ṣe. So ẹ ṣáà máa expect it. So I can speak English now. Okay, so to everyone watching me at home, my friends and family and the supporters, please, I would like you guys to kindly subscribe, turn on your post notification, like this video, like all the other videos we have dropped. The new skits will be dropping. I want you guys to please comment, like, share it to your friends, families. Take your parents' phone, go and subscribe to Moondew TV, because that's where the latest funny, interesting, don't let me continue, that's where everything is. Just go and like and subscribe to Moondew TV. Thank you very much. Moondew TV, showcasing African entertainment.